tó gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ wà ní diaspora, tẹ́ wà ní Amẹ́ríkà pátápátá, àbí tẹ́ wà ní London, àbí tẹ́ wà ní Germany, France, Yorùbá nation àti ṣetán tí à ń lọ. Wọ́n dẹ̀ ní tí èèyàn bá ṣetán tó ń lọ kò sí tó lè dá dúró, torí pé bí omi ṣe ń wọnú àgbọn Ọlọ́run ọba nìkan ló yé. Bá ṣe máa gba Yorùbá nation lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ ká gbà yìí kò ní yé wọn tá a fi gbà á. Ọba mi òkè kò ní jẹ́ kó yé wọn bó ṣe máa dọ́wọ́ wa. Gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin mùsùlùmí, gbogbo ẹ̀yin babaláwo, ẹ̀yin oníṣègùn, ẹ̀yin ayé tó tó, ẹ dákun, ẹ tì wá lẹ́yìn, ẹ má tì wá lójú. Big mega rally yóò wáyé ní DC White House lọ́ọ̀dì 30 títí di September títí di October 2nd. September 30 to October 2nd. Aṣọ dúdú ni ẹ jẹ́ ká wọ̀, ẹ jẹ́ á fi ẹ̀hónú wa hàn bí ìyà ṣe ń jẹ wá. Olóko kò lè lọ sóko, olódò ó kàn kò lè wá sódò mọ́. Àwọn ọmọ wa máa lọ yunifásitì, owó pension, wọ́n lọ yunifásitì, tó bá jáde kò ṣiṣẹ́. Àwọn olówó yìí nìkan ló ń yó, tálíkà lọ sẹ́yìn ni. Màálù àwọn sóko á jẹ oko, àwọn Fúlàní kan bayé wa jẹ́ nílùú Oòduà, nílùú bàbá wa. Sódà bẹ́ẹ̀ ni kò dá bẹ́ẹ̀. Ọlọ́dàkùn yàrá ti pọ̀ jù. Ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa Elédùmarè. Gbogbo ẹ̀yin èèyàn wa tó wà nílùú òkèèrè, ẹ jẹ́ ká pàdé ní DC White House, ẹ jẹ́ ká pàdé ní White House September 30 títí di October 2nd. Ẹ jẹ́ àwọn aṣọ dúdú ká fi pàdé bẹ́ẹ̀. Ẹ dákun, iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ gbogbo wa. Bá a ṣe ń ṣiṣẹ́, bá a bá sùn àmọ̀ràn tí ilé, àmọ̀ràn tí àwọn òbí wa. Ọkàn wo ò balẹ̀, àwọn táwọn abínú ọkàn wo ò balẹ̀. Ọlọ́ba wa gba Yorùbá o lọ́wọ́ àwọn tó ń fìyà jẹ wá. Oòduà! Oòduà! Dákun dábọ̀ torí Ọlọ́run, ọwọ́ àgbà wá lọ́wọ́ àwọn amúnisìn yìí. Owó àwọn ayá owó tó yẹ ká fi sí ọ̀nà, wọ́n pín wọ́n fi ra mọ́tò fúnra wọn ni. Wọ́n máa fowó wa ṣe ìgbéyàwó ọmọ wọn. Dákun, àwọn Fúlàní ti gbáyé wa jẹ́, wọ́n ti gbàgbé sí ayé wa jẹ́. Wọ́n ọ̀jà lè lọ sóko, àwọn táwọn lókè àlè lọ náà, kò sí security, kò sí iná, kò sómi. Elédùmarè dákun gbà wá lọ́wọ́ àwọn amúnisìn.